tẹ̀lé ní rán yín iṣẹ́. ọ́fíìsì ló ń ṣe. Náà ẹ̀dẹ̀ sọ pé ẹ sọ fún mi sínsìn pé ẹ̀yin lẹ rọra yín iṣẹ́. wọ́n ní gọ́ọ̀mẹ̀ntì ló rán wọn iṣẹ́. Ìyá ẹ má dá sọ̀rọ̀ yìí mọ́. Ta ló rán yín iṣẹ́? Ta ló rán yín iṣẹ́? What's your name? Ṣeun Ọláyínká. Okay. Àtìgbà ọlẹ tí ń bá DSS ṣiṣẹ́. Ọdún mẹ́fà. Ibo lẹ ń gbé? Òṣogbo mò ń gbé. Òṣogbo. Kí lẹ wá ṣe ní? Kí lẹ wá ṣe ní ibi tá ti ń ṣe rally lẹ́nìí? Kí lẹ wá ṣe ń bẹ̀? Ẹ wá darapọ̀ mọ́ nǹkan tí wọ́n ṣe mo dẹ̀ wá wo nǹkan tó ń ṣe ń bẹ̀. Ẹ wá darapọ̀ mọ́ nǹkan tó ń ṣe. Ṣé ọmọ Yorùbá nation ní ilẹ̀ ṣe wá darapọ̀ mọ́ wa? Ọmọ Yorùbá ni mí náà. Kí lẹ wá ṣe ń bẹ̀ tí wọ́n wá fi rí yín? Kí lẹ ń ṣe tí wọ́n fi rí yín? Kí lẹ ń ṣe tí wọ́n fi rí yín? Mo fẹ́ mú wo nọ́mbà mọ́tò yìí. Gbogbo nọ́mbà mọ́tò wa. Nọ́mbà mọ́tò ilé yìí. Ẹ fẹ́ mú nọ́mbà mọ́tò ilé yìí. For what reason? Àbí mọ́tò chief lẹ fẹ́ mú àbí wo? Chief Alaye ti chief. Okay, you are sí Nàìjíríà. Dẹ̀ sí ìyẹn àwọn onímọ̀ jà. Mi mú nọ́mbà tí wọ́n náà. Chief Oyèbó is iṣẹ́ tí ẹ̀kan lè mú náà. He's a nationalist. Kí lẹ wá okay kí lẹ ṣe tí wọ́n fi mú yín? Why are you here? Why are you here? Kí lẹ ṣe tí wọ́n fi gba fóònù yín tí wọ́n fi mú yín? Kí lẹ ṣe? Wọ́n ní mo kọ nọ́mbà mọ́tò sílẹ̀. Mo ní abẹ́ nǹkan. Kí lẹ sọ? Mo kọ nọ́mbà mọ́tò sílẹ̀. Nítorí kíni dì? Ẹ sọ di tẹ́ fi kọ́. Ṣé assignment tó gbé fún yín nìyí? ọ́fíìsì ló ní kó kọ́ wa. Ọ́fíìsì kékeré fẹ́ fi ṣe. Ṣé state lẹ ń ṣiṣẹ́ fún ni àbí Federal. So ìgbà tí wọ́n ní pé kí ẹ kọ ẹni so ìgbà tí wọ́n ní pé kẹ́ kọ nọ́mbà mọ́tò ẹ dúró excuse me ìgbà tí wọ́n ní kẹ́ kọ nọ́mbà mọ́tò ṣé ẹ mọ̀ pé excuse ẹ mọ̀ pé ìjà tá à ń jà okun ẹ̀yìn náà ni abẹ́ ń ṣe Yorùbá ni ọmọ ìlú wo ni yín? So ìgbà tí wọ́n rọ eyín níṣẹ́ ẹrú wá fi brain ni lè fi brain yín kẹ́ fi mọ nǹkan tẹ́ fẹ́ ṣe ni wá ń kọ nọ́mbà mọ́tò. Ṣé ẹ mọ̀ pé àwọn alálẹ̀ àwọn òrìṣà wọ́n wà pẹ̀lú wa gbogbo nǹkan tá à ń ṣe wọ́n wà pẹ̀lú wa wọ́n ń bínú sí yín báyìí alálẹ̀ máa mú yín. Ọlọ́run tó ṣẹ̀dá wa ó ti mú yín ọ̀rẹ́ wà pẹ̀lú wa. Mr. Akílẹ̀ korúkọ yín Ṣeun kíni Ọláyínká Ṣeun Ọláyínká àwọn alálẹ̀ máa dájọ́ fún ẹ.